ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin abiyamọ. Post yìí ni mo rí bọ́ mi fẹ́ believe pohùn bọ́ mo ṣe wá confirm wọ́n á padà confirm pé ẹni tó ní page yẹn gangan ló kọ àròjinlẹ̀ 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 ẹ ṣọ́ra yín o má jẹ́ lu ẹ̀fọn ẹ̀ ṣọ́ ara ẹ̀ o ṣọ́ ara ẹ̀ gidigidi o ṣó mọ̀ pé gbogbo àwọn post àwọn òyìnbó tó ń ṣe tán strike ẹ fún copyright ńgbà yẹn mo rí ẹ tó máa gbé animal àwọn òyìnbó mo mọ̀ pọ́nù àtijẹ ni bó ṣe ń gbá àwọn animal àwọn òyìnbó rọra mọ bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa Zimama ti jáde fún arákùnrin tí a mọ̀ sí àròjinlẹ̀ o ó ti jáde nítorí wípé àròjinlẹ̀ sọ wípé òun ni òun retí kí LIZZY ANJORIN kí ó sọ wípé Nàìjíríà match pé Ìyábọ̀ Òjó ló fà á tí Nàìjíríà fi lùsì. ẹ̀yin èèyàn wa ìdí tí Zimama fi jáde wá bà nìyẹn. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà. má yíwọ́ ẹ wá sọ́dọ̀ yèyé mẹ̀ṣọ́ o àròjinlẹ̀ ṣọ́ ara ẹ gidi o tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ eyín ẹ tó dí pèlé yẹn ibẹ̀ ni màá ti kọ́kọ́ bá ẹ kó bracelet sí o tí o bá ti lose content àbí àwọn òyìnbó tó ń gbé animal content wọn tó ń bá ti ń strike ẹ púpọ̀ jù ṣọ̀rọ̀ mi yé ẹ yíwọ́ ẹ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ lọ fi wọ́n ṣe content o àròjinlẹ̀ wojú mi dáadáa ZEE ló ń sọ̀rọ̀ má jẹ́ kí n gbá ẹ̀pọ̀n ẹ mú o tí n bá gbá ẹ̀pọ̀n ẹ mú ẹ̀pọ̀n ẹ̀gan á dípèlé o ẹ̀pọ̀n á dípèlé o torí tí gbogbo yín torí yín bá ti burú tẹ́ bá ti lose content ẹ wá wò pé LIZZY ANJORIN ló kù tẹ́ fẹ́ fi pull crowd sórí page yín má ti torí nǹkan tó fẹ́ jẹ kó lọ bá nǹkan tó fẹ́ jẹ́ o àròjinlẹ̀ jẹ́ kí orí ẹ jẹ́ kí ó pé o ò ń subject LIZZY ANJORIN yèé mẹ́sọ̀ sí bully ìyá ẹ wà ń bẹ o subject ẹ o bàbá ẹ wà ń bẹ o fi bàbá ẹ ṣe content o ọ̀pọ̀lọpọ̀ nù yín bàbá yín àti ìyá yín orí wọn burú níbi tó wà o ẹ pick point o kẹ́ fi bàbá yín ṣe yẹ̀yẹ́ o ẹ jẹ́ kí orí yín kó pé o àròjinlẹ̀ wojú mi dáadáa mi ò ṣeré o wojú mi dáadáa torí gbogbo yín kọ́ ni yèé mẹ́sàn-án máa fún lésì yìí tí ń bá rí inú yìí tí bá rí pé yes ó what kí n fún lésì máa fún ẹ lésì o tí n bá dì pẹ̀lú ẹ sórí eyín ẹ tó gbọ́mọ pọ̀n yẹn gbogbo eyín ẹ tó gbọ́mọ pọ̀n gbogbo ẹ pátápátá ló máa straight tí máa bẹ́ẹ̀ fi bracelet ọ̀rọ̀ dẹni jẹ́ kí orí ẹ jẹ́ kí ó pé jẹ́ kí orí ẹ kó pé bàbá ẹ wà bẹ́ẹ̀ ìyá ẹ wà bẹ́ẹ̀ ó ṣe ṣe update fún wọn pé wọn ò jẹ́ kí fútbọ́ọ̀lù ṣe jẹ́ kí orí ẹ kó pé o jẹ́jẹ́ ni wàhálà máa jókòó tẹ́ máa lọ máa tọ́ wàhálà o ọdún tuntun la wà yìí o àròjinlẹ̀ jẹ́ kí orí ìyá ẹ jẹ́ kó pé o jẹ́ kó pé o